àwọn ọmọ òwe ní àdẹ fẹ́ mú. Mama pass ó ṣọ́ọ̀jì. Ẹ wo ẹ ṣàjàfihàn ẹlẹ̀. Ọ̀rọ̀ wà tí mo wá sọ fún yín. Kí ló ṣẹlẹ̀? Ẹ ṣàmọ̀ òun mi tajọ́ rìn. Àwọn tẹjọ́ ń kóra yín kiri. Ẹ ṣe o, òun mi mà ní olórí ọkọ. Mo bá ní mo lọ sọ́dọ̀ ọ̀nkù mi. Jọ iṣẹ́ kí ló ń pè máa ṣe? Wo ó ń yíwọ́ padà ní jàdú. Mo bá mú lọ sọ́dọ̀ ọ̀nkù mi. Lọ́nkù mi bá ní kó kọrúkọ gbọ̀ àwọn ọkùnrin tó ń tòsẹ̀. Ó tiẹ̀ ṣe bí àrìndì. Bẹ́ẹ̀ mi ṣe gbàwé lọ́wọ́ ẹ̀ nìyẹn. Ibi tèmi gò ti farabalẹ̀. Mo bá kọrúkọ Desmond sókè. Mo wá ṣàkàṣẹ̀ mo bá kọrúkọ. Àwọn tó ní kó kọ bá kọ́ sísàlẹ̀. Ìgbà tí ọ̀nkù mi máa bá àwọn spirit wọn sọ̀rọ̀ tọ̀. Ló bá sọ pé Desmond gangan tí mo fagilé ni ẹlẹ́dẹ̀ ẹ̀yàn. Ó ṣọ̀ pé ọ̀nkù ẹ̀wọ̀n ọ̀síkì. Ẹ gbà mí. Ọpẹ́yẹmí, are you for real? Mo dúpẹ́ ṣé mo lè máa parọ́ ni. Jọ kí ló wá ṣe o? Á dà fún yín. Mo ti pariwo, mo ti ṣe wèrè, mo ti ṣe gbogbo kan tí mo lè ṣe. Ìgbà tẹ́nu mi ò ká mọ́ mi ṣe ní kí wá fọ̀rọ̀ dọ̀ yín. Ọpẹ́yẹmí, bí tó bá jẹ́ kó gbọ́n sí, ò ní gbọ́n síbẹ̀. Ó pariwo. Kò gbọdọ̀ jẹ́ pé mi nìkan bá dán shit bẹ́ẹ̀ wò. Wo kókó ọ̀la ló máa ṣe exam. Wọ́n ní kó bá mi gé ọwọ́ ọ̀tún ẹ̀ wá fún mi bí mo ṣe wà yìí. Àbí kí ló ní mo wí? A ti máa ń sọ fún ẹ, kí ló máa ń ṣe ẹ́? Òun pariwo. Ibi tó bá láìbẹ̀dẹ̀ wá ń pariwo pẹ̀lú dáadáa. Ọ̀rẹ́ tí ẹ ní sùúrù. Nǹkan tá máa ṣe ń sìn. Ó ní àwọn kan tá a mọ̀ ọ̀nà ọgbà yìí. Wọ́n máa ń gbẹ̀bọ̀. Tó bá ti lè ṣètútù ẹ̀, ó ti tán. Wo dúpẹ́. Yétúndé bí mo yẹ wà yìí, ojú mi ń ṣẹ̀jẹ̀. Tẹ́ bá ń gbójú mi red. Mi ò kọ́kọ́ tó bá máa gbà. Any ẹ̀bọn, anything, mo ready láti ṣe anything. Ẹ jọ̀ọ́ wá máa mú mi lọ. Ara mi ń gbọ̀n sẹ́. Ọ̀rẹ́ mi máa ń sọ fún ẹ, á ti jẹ́ ẹjẹ́ òòjà. Sórí inú ọgbà yìí, ẹni tó wà máa fìyà jẹ mí o, àbúfẹ́ gba boyfriend mi. Ṣé lecturer kan tó bá try ẹ̀, wọ́n á yẹ kó mọ̀ ìpè. Ìdí lobìnrin máa fi ń tọ̀. Kí ló ń ṣe ẹ́ sọ pé òun pariwo. Àwọn guys yìí, tèmi mọ̀ ju àwọn eléyìí o, tó bá yẹ láti ṣètùtù. Àwọn eléyìí, tọ́mọ yẹn bá fẹ́ ṣe exam lé ni, tó bá ní kó lọ gé orí ẹ̀ wá fún ẹ. Àwọn ilé àbẹ̀ èké wa, gbogbo apá ẹ̀gàn wọn á ṣàdánù. Ó lọ ń gba boyfriend wọ. A máa ń sọ fún ẹ yí máa tẹ̀lé àwọn òòjà ara ẹ̀ náà. Mo sọ fún yín pé mo lè ṣe nǹkan ẹ tún bí mi. Ẹ jọ̀ọ́ wá máa mú mi lọ sẹ́, mi ò lè gbà. Bọ̀wá wá dé ní appointment kan wá bí. Ẹ ṣe ó yá. A máa ń sọ fún ẹ, a máa tẹ̀lé àwọn Mi lè gbà anything ni màá fi ṣe wà látàlẹ́sẹ̀. Ó yẹ lókun ẹ̀. Èmi bẹ́ẹ̀ ni yan wọ́n bá mi ṣe àyè. Á fi inú ọgbà yìí lẹ̀ fún mi. Á gba boyfriend mi. Anything tó bá máa gbà, mo ready láti fi ṣe. Ẹbọ kò ṣẹbọ. Mo pé o lè understand ni. Alára mi ń gbọ̀nsẹ̀. Bára ẹ bá lẹ̀, àwọn máa help ẹ. Àwọn èèyàn máa kọ̀yà fún ẹ. Mo ready fún ẹ. Mo ready. Ìtúlẹ̀ mo ready ìkọ̀kọ̀ tí mo wèrè fẹ́. Gba boyfriend mi, ọ̀tún mo lú àwọn ní campus. Cicero, ID Pepe, Okonwo,
ṣíṣe wù mí ló àwọn ajú mi báyìí ó dẹ̀ yẹ gbogbo wa now ẹ̀ẹ̀mejì lè máa ṣiṣẹ́ yẹn oníkálukú àdúrógráfẹ̀ Cicero àdúrógráfẹ̀ white bẹ̀bẹ̀ àdúrógráfẹ̀ kí oníkálukú fèsì ẹ̀ separately tí ó dé gbọ́dọ̀ mọ̀ wípé ẹ múra rárá tó wá kú sí ẹlẹ́gà ní kọ̀ọ̀kan yìí èyíkéyìí tó bá dó sínú ilé ẹnu yìí ó dọ̀bà nìyẹn. ìdán ọ̀tá wà á di bàbá ọba. ẹni ọmọ ilẹ̀ tó bá ti wá wúwa nǹkan kí nǹkan tó bá ti wúwa láti ṣe nínú ọgbà yìí a máa ṣe gbọ́dọ̀ jẹ́ nìyẹn. ọ̀dọ́n ọ̀rọ̀ yẹn great gan ṣùgbọ́n nígbà tí ti mọ̀ pé olóbìnrin ẹ bá ti pè mí ó yẹ kí n mọ̀ pé mi tó bá ti dọ̀rọ̀ obìnrin special field mi nìyẹn area of specialization mi ẹ bá ti rọra pè mí kò sọmọ náà kò sí irú ọpọlọ tó fẹ́ ní ẹ kàn fún mi bí 5 minutes kí n kàn dúró pẹ̀lú ẹ mọ tó bá ti kàn olóbìnrin díẹ̀ mọ̀ pé mo mú alátọ̀run ni ó simple gan. Sẹ́rù máa ń ṣe mi ṣá dán bàbá ṣe mọ̀ pé mi tó bá ti kàn olóbìnrin dé gbogbo ọpọlọ mi máa ń ṣílẹ̀ ni nǹkan táwọn ọ̀rẹ́ mi ṣe máa ń pè mí ní don the dutch when it comes to olóbìnrin dé ni professor of women affairs nílé yìí ẹ kàn fún mi ní few minutes pẹ̀lú ọmọ yẹn in fact ẹ jẹ́ kó jẹ́ ọjọ́ kan péré. ọmọdé yẹn pọ̀ sí one house. Cicero wọ́n sọ̀rọ̀ báyìí mọ́ sọ̀rọ̀ báyìí mọ́ what I want is check and balance in kálukú yìí ẹ wá gbọ́ ẹ bá ní enTv balabala any other thing ẹ mọ̀ kó mo wá ní àkó oníṣẹ́ fún mi oríṣiríṣi later. jọ̀ọ́ yàtọ̀ sí pé ìbílẹ̀ ni o tún mọ gbogbo àwọn kìíní ẹ̀ ṣe ó mọ pé àṣà àti èdè wa nìyẹn ó mọ̀ báwọn ọmọ kékeré bọ́yé máa ń ju volleyball ju kìíní kan lamẹ́ríkà àwọn ò gbọ́dọ̀ fáwọn tí ń kó yẹn lẹ̀ àti wẹ́ẹ́dẹ́ àbọ̀tà basket ọlọ́run mi lè ṣe kí n má ṣe èdè wọ́n tún wà lọ́mọ ṣe òwà mọ̀ tó ṣẹlẹ̀ báyìí ọmọ bóyá ń wò mí ìsìn ọmọ nàkan mi sùn mí jù báyìí lọ ọmọ very very sùn ní o àkọ́rẹ́ mi ayé dọ̀tún mi. bí ló ti fẹ́ rọ̀tù. máa wá ènìyàn ṣé òun wọ mi ni ṣé ìgbà tó bá ń gọ́gù ẹ̀ fún ẹ kó tó mọ̀ ni Desmond bó ṣe wà yẹn upcoming kábíyèsí ni tó bá dẹ̀ ti jẹ́ kábíyèsí ayé jọ̀tún nìyẹn bá dẹ̀ ti jọ̀tún lọ́wọ́ kan ọmọ kémi àti Desmond are close best friend mi ni kò lè jẹun tí ò bá rí mi nǹkan tí bá ní kó ṣe ló máa ṣe tí bá ní Desmond jump ó máa ní how high kò sí ni bọ́ ìṣọ́lá kẹta wa yẹn kò láìkì yẹn èmi gangan ni pàdé ẹ̀ èmi gangan ni kòkí kò sẹ́mi ni máa advice ẹ̀ ọlọ́run kò pẹ́ débi ni ó ti pè mí bí ẹ̀mẹ́fà kó tó kúrò bí ó yìí máa pè ó ṣe jẹ́ nìyẹn ọmọ dọ̀tún nìyẹn ọ̀tún wálé kò yẹ mo ti ó ń ṣe mí wálé ó wà ọmọ wálé ó rí pé máa ń kí mi gba ara mi máa ń mú un. ṣe ní sùúrù náà yóò kà fà ó ṣọ́ọ̀bù fẹ́jọ́ tuntun ní mo tẹ̀ ti gbọ́ lẹ́nu àwọn ọmọ cosmate mi náà Lára ìwọ ìkànnì sọ fún Lára pé tó bá ti jọ tún wọn ó dolórí nìyẹn the same thing Bukky náà ṣé o mọ̀ pé ọmọ cosmate mi gbogbo wọn ṣé o mọ̀. ó mọ tó ṣẹlẹ̀ ó mọ pé máa ń ṣeré gan mi dẹ̀ máa ń bá àwọn èèyàn ṣé Bukky yẹn jọ yẹn ó kàn sunkún lábẹ́ ẹ̀gì ni má gbé kí ni mo lè fi ṣe ọmọ èèyàn ọkùnrin wáìnì wọn ni ìwọ gọngọ ni lọ́ọ̀mù ìwọ gọngọ ni háàtì ìwọ gọngọ lọmọ tí mò ń wo gọngọ tó mú lóye jẹ́ kí n ṣe kankan kí o jẹ́ kí n púròfù lẹ́wù súnmọ́ mi dáadáa. aláì àbúlé ìburúkú làwọn eléyìí ni níbo lẹ ti já wa náà mò ń báyàn kan ṣe nǹkan lọ́wọ́ ẹ̀ ń ṣe àwọn olóyìnbó tó kì í fẹ́ kéèyàn ṣoríire lákòókò tó yẹ kéèyàn ṣe nǹkan gidi ayé yín fẹ́ bàjẹ́ ni. yẹ kó mọ̀ ayé ẹ̀ máa bá yóò dà pé òun ṣí èrè ìwọ lọ́mọ lọ ọmọ tó yẹ pé mi tí fọwọ́ mi kàn nígbèsí ayé tèmi tí mo ṣe ń juṣẹ́ òde gbáǹdì bẹ́ẹ̀ ṣó ya wèrè ni ṣé wèrè ni ẹ̀ ni
máa bẹ́ẹ̀ jà o máa bẹ́ẹ̀ jà o ó dàpọ̀ ló lead wọn wá wo bí báyìí wo bí ẹ̀yin new students bẹ́ẹ̀ máa ṣe àwọn òṣì nìyẹn tẹ́ bá fẹ́ ní tí tẹ́ bá fẹ́ béèrè question lọ sí student affairs. wá ibo ni Desmond wà. ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ ni ṣé Desmond ló fẹ́ béèrè lọ́wọ́ tèmi tó mú tẹ́ bá lọ́pọ̀ wá Desmond Elliot tẹ́ bá fẹ́ wo fíìmù ẹ̀dẹ̀ lọ rà àbí kẹ́ lọ sí ìdùmọ̀ta kẹ́ lọ ra fíìmù máa bá yí ẹ̀jẹ̀ wọ bọ́ ṣọ́ọ̀ṣì èrè ni. wá kí ló ń ṣe ẹ́ ó kí wojú ni táṣà bá kí gbogbo ẹnu gbó máa pa lọ́nà ni wetin dey do dey mad ni àbí something dey do you. máa bá yí ẹ̀jẹ̀ wọ bọ́ ṣọ́ọ̀ṣì èrè ni ẹ̀wọ́n ni. obìnrin fọ́ nígbà àbí obìnrin ní yẹ̀yẹ̀ ni ẹ̀ wọ́n béèrè Desmond sọ pé Desmond Elliot wà wọ́n máa tu sí ẹ lára Desmond dàgbò dáhà lóhùn dàgbò ló ṣí ẹ. ẹjọ ẹ má bínú sí mi bọ́dọ̀ mi ò mọ pé mi ò mọ ẹni sọ pé ẹ̀yin bọ̀dá wa ń pẹ́ fẹ́ rí mi ò máa ti wá kó jẹ́ text message lásán lẹ́sẹ̀ àbí kẹ́kọ̀ọ́ flash mi máa ti mọ̀ pé ẹ̀yin màá dẹ̀ èyí tẹ́kọ̀ọ́ fi wá bíbá ẹ̀ stress ara yín. ṣùgbọ́n bá ṣeré wá bí ni. mi mọ ẹjọ tó rọrùn. tó bá ti rí Desmond sọ pé tí ó bá fẹ́ fojú sunkún ẹ̀yìn ọ̀rẹ́ ó fìdí ohun sílẹ̀ tó ń gbọ́ mi if not. ẹ̀yin máa ń ṣàlàyé fún ẹ má bínú bọ́ ẹ ń ṣe mistake kan ó dẹ̀ máa dáa ká clarify mistake tẹ̀ ń ṣe yẹn ẹ ń sọ ń ṣe ẹ sọ pé àwa ọ̀rẹ́ ẹ ń wò mí bíi very close friend very close pally Desmond èmi àti ẹ ò close o kò láìkì mi agídí ló fi ń bá mi lò nǹkan tó ṣe ẹ̀ ń gbé ó náà rẹ wa kọ́ báyìí tó close mọ́ ṣọlá nìyẹn jẹ́ ìyẹn gangan ni pàdé ẹ̀ ń gbó nǹkan tí yẹn bá ní kó ṣe báyìí ló máa ṣe èmi mọ ìwà yìí nǹkan tí bá sọ ń gbà mí báyìí kò kí ń gbọ́ ọ̀rẹ́ wa Ṣọlá lórúkọ ẹ̀ máa fún yín Facebook account ẹ̀ máa sọ hostel number ẹ̀ fún yín àti phone number ẹ̀ gbogbo nǹkan data pátápátá èmi ń tèmi bẹ́ẹ̀ mo ìwà yìí sìn èmi máa join yín máa cooperate pẹ̀lú yín ẹjọ́ ẹ má ṣe kankan fẹ́mi tẹ́ bá ṣe ní tó máa kọ̀ láì pẹ́ waste effort yín ló ti yé yín bẹ́ẹ̀. ẹjọ́ ìmọ̀ràn kan. ó sọ jẹ́ bó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀. ìrì ẹ̀ ẹ̀ tẹ̀ ọ́ tẹ̀ pa ní ẹ. jọ́dọ̀ àná ẹ̀kọ́ máa waste life yín ni tó bá jẹ́ mi. ṣùgbọ́n èmi sá fún olóòdè lè fọ̀tún lẹ́kùn sí. láíláyé ẹ má pe orúkọ mi mọ́ bẹ́ẹ̀ ni láíláyé ni mo sọ yẹn má yín bá pe orúkọ mi mọ́ nílé ayé ẹ ìwọ yìí àṣọlẹ̀ ni ẹ àṣekà ni ẹ àṣàpàyàn ni ẹ ó sọ bí ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ torí ọkùnrin ìwọ ní kó lọ pa àwọn mi mo bẹ̀rù ẹ. Big baby Suruna, what are you talking about? Bẹ́ẹ̀nu sàn! Yóò yé mi. Bẹ́ẹ̀nu sàn! Má pretend fún mi. Lẹ́ni ẹnìkan fẹ́ lọ sáàbù mi. Mo dẹ̀ mọ̀ pé wọ́n ló rán wọn torí o ti sọ bẹ́ẹ̀. Wá ọ̀gá ní fáwọn balẹ̀ náà. Ṣé wo ló fẹ́ kú fún wọn ni? Wọ́n ní mo ṣe nǹkan. Ó lè bá mi ágìw. Wò jẹ́ nǹkan náà. Jẹ́ kí n sọ ọkọ fún ẹ. Mo lè kó gbàgbé gbogbo ṣe lọ. Mo lè kú fún. Wo jẹ́ sọ fún ẹ mi ò rán yín. Bí ìlú yín kẹ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Mo ṣe náà dẹ̀ nìyẹn. Mo tún jókòó. Ṣé bọ́ọ̀bẹ lọ ní kọ́ lọ fi gún mi? Mo mọ̀ bóyá ìbọn ló máa ní kọ́ rán wá kọ́ lọ fi pa mí. Ìwọ yìí mo bẹ̀rù ẹ mo bẹ̀rù ẹ ọ̀nà kò tẹ̀ tí kò tẹ̀ mi àti wọ́ anyway má wọ̀rí mo bẹ̀rù mo bẹ̀ ṣàṣùgbọ́n mo bẹ̀rù tó fẹ́ jà ní tó fẹ́ jà ní àlejà bẹ́ẹ̀ ni orí ẹ ti bàjẹ́ ìdí ọ̀. ó wà lára ẹ̀ irú kọ̀ọ̀kan náà èmi ò rán yín ọ ẹ̀ẹ́dẹ̀ tí pọ̀ tó mo ṣe náà dẹ̀ nìyẹn ẹ̀ tí pọ̀ tó ṣé wọ́n ló mọ̀. Fábọ̀ ọkọ mi. Mami, mo rí lẹ́tà yìí ní ìta. Tó bá ti rí lẹ́tà bẹ́ẹ̀ wá wọlé. Mọ́mì, mo máa rí lẹ́tà yìí níta o. Ẹ jẹ́ n wo kí ló wà ńbẹ̀ kí n kà sí yín létí. Bọ́mọlúàbí ṣe máa ń ṣe nìyẹn. Já kíní kó ká sí mi létí. Ṣé never be ni? Mami, wọ́n ní lẹ́yìn ìkìlọ̀ yìí tí Desmond bá fi àdéhùn mi sílẹ̀ àwọn ẹni tó bí máa fojú sunkún ẹ̀. Mi gbọ́. Èmi mo bá Ọlọ́run mi dá má jẹ́ mọ̀ pé mi ò ní fi ojú sunkún ọmọ. Ní ayé kan tí mo wá yìí máa jẹun ọmọ mi ní fọwọ́ mi báyìí mi ní fi gbọ́mọ sí i ní agbára Ọlọ́run sórí ìwọ ọmọ àti Desmond ní ìgbà tí èmi ìyá yín bá dàgbàdàgbàdàgbà tí mo relé ogbó ẹ̀yin lè máa gbẹ̀yìn mi ní fi ojú báyìí mi ní fi sunkún ọmọ kankan. Àwọn wo nìyẹn níbo ló ti wá kí ni nǹkan tó fẹ́. Ọpẹ́yẹmí Ìjàyè. Wọ́n máa
The baddest babe. The baddest babe. Wo, babe, oníṣẹ́ ìbá ìṣe ló ń jẹ́ kọ̀ọ̀kan. In fact, aṣọ gbóná, ó tún yẹ ikú la ọ̀gá. Ọpẹ́yẹmí dúró náà o. So, ó mọ̀ yẹn ní kámpọ̀sì. Torí ìwọ náà ti yẹ̀ wá ń bẹ̀. So kí wọ́n ní mí níyẹn don't pretend for anybody. Ẹ wá mi lọ bá àwọn guys yẹn o. So ó mọ̀ yẹn ní kámpọ̀sì. Ẹ ní sùúrù fún mi. Ẹ fún mi lọ́rọ̀ sọ. Nǹkan tẹ̀yìn méjì sọ ò ṣe mi rárá. Kò lè yí ẹ. Ọ̀rẹ́ ẹ̀ roommate tó ló gba boyfriend ẹ̀ tó kẹ́jọ́ wá bá wa. Ta mọ́ ẹ lọ bá àwọn guys kan. So ìwọ náà tún mọ àwọn ẹlòmíì ó sọ ètò ọ̀rọ̀ wọn kọ́ ẹ̀ṣẹ̀ lọ bá girl yẹn kọ́ lọ treat fuck up ẹ̀. Ẹ wò ṣé ọ̀rọ̀ ọ̀hún mi lè fẹ́ sọ. Èmi mà ti yáfẹ́ fọlọ́. Wàláì mi ṣe anything. Lẹ́yìn ọjọ́ tí mo ti wá rí yín yẹn mi ò padà lọ bẹ́ẹ̀ nìkankan. In fact àwọn ohun mi gan-an ni àti wọn àṣọ rẹ mọ̀. Pé èmi mà ló ń bá sọ̀rọ̀ èmi yẹn ti bẹ́ẹ̀rì mà ní. Mi máa ń ṣọmọ àṣẹ. Baby, bàtà wọn ti jẹ́ total failure sí. Ṣé ká pa àwọn tó jẹ́ pé ń wà successful tó dẹ̀ máa carry out successfully done so wọ́n dẹ̀ ṣiṣẹ́ fún un. Bẹ́ẹ̀ ló ṣe sànjọ dúpẹ́ wá ṣe gbádùṣà. Ọ̀rọ̀ òṣìwò lẹ́jọ́ sọ yín méjì mo ní mi ò mọ̀ kankan pa ẹ̀ ṣé fẹ́ máa fèsì sí mi lọ́wọ́ nẹ̀. Wọ́n yẹn ti dẹ́ bàjẹ́ wọ́n mọ́ ẹ lọ́wọ́ o wojú mi dáadáa ojú mi àdè para tó bá ń ṣẹ́jẹ̀ ojú mi ṣẹ́jẹ̀. Abeg ibi sef dey para me I dey para pass you which kind talk be that? Èwo ni pojú ẹ̀ ń ṣẹ́jẹ̀ tó fẹ́ máa parọ́ fún wa bí? O fi pa àmọ̀ pé mo mi o you know say I no go ẹ̀yin méjì ẹ̀ wò mí. You know say me sef I get cushions for head we cushions down. Ẹ ṣé mo ṣe tó lẹ́yìn Baby, abeg see as I work on it as I dey club tara lánàá yìí bí mo ṣe wà ó fẹ́ mi bí mo ṣe mẹ́nẹ́sì bẹ́ẹ̀ ni mo mu white ni mo mu champagne ni mo mu baileys ni mo mu Jack Daniels in fact ebi ń pa mi as in the word in quote ebi ń pa mi. Ẹ̀yin méjì ṣé mo tọ́ mọ́nàmọ́ná. Mọ́nàmọ́ná what's that? Èwo ni wèrè nítorí àti wá lé ẹ̀sìn olùsọ́wádìí àtẹ́nì. Kí ni mí nìyẹn? Wáìsì ebi ní pa mọ́nàmọ́ná ebi ló máa pè. Wọ́n bá ní tó jẹ ní pani jọ pẹ̀lú pani pani. Ṣẹ́fẹ́ ẹ jẹ́ wá máa yà mí jẹ́ nígbà. Ebi àìsí o máa jẹ́ o. Èmi tí mo gẹ́gẹ́ bí wá lé ẹ̀ lẹ́jọ́ máa jẹ́ o. Ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́, ẹ máa gbọ́ o, ẹ máa gbọ́. Ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pé àgbà ní wèrè. Àfọ̀gbọ́n ọlọ́gbọ́n ẹ máa gbọ́. Kí ló dé tó ń fi fóònù rẹ tì látàárọ̀ ó kàn ń pè mí what's the problem. mi mọ nǹkan tí mo ṣe mi mọ tí mo ṣe fún àwọn guys yìí ètò pọ̀ threatening mi ni wọ́n bí pé kàn fi ìbọn threatening mi kàn fi àdá ọ̀bẹ ikọ̀ ọ̀hún ṣàmà pa mí dànù mí ìdè mẹ́ni tí mo bá dá nǹkan papọ̀ nínú school and gẹ́gẹ́ bí bàbá tẹ jẹ́ àti HOD department wa ló sọ pé I have to see you kí lè jẹ́ kẹ́ mọ nǹkan tó rí lè ṣẹlẹ̀ gangan ìgbà tí mo tiẹ̀ tí ní future ń sìn yìí ọ̀tọ̀ nìyẹn kábọ̀ tó nígbà tí mo wà ní 400 level kí ọ̀hún kọ́ bá yé mi jẹ́ dànù. nínú school yìí náà. nínú school yìí sir. ó ti tó bí 5. That's to be a month, sir. A month? Yes, sir. God. Okay. Ọmọ nǹkan tó wà níbẹ̀, I will do my findings. Màá wo àwọn boys tó wà ní kìnìún yẹn so that kán lè tẹ̀ ìdáwọ́ àwọn kìnìún yẹn dúró náà. But ó mọ̀ pé ó máa rúbọ. Ẹ̀bọ. Ó máa rúbọ now. Are you not a student? Oh, sorry, mo understand, sir. Kò yẹ ohun ṣe problem. Ìyẹn ò ṣe problem ẹ kàn jẹ́ ká rí àwọn tó ń ṣe nìyẹn ìgbà téèyàn mọ ẹni tó ń wùwà ẹ ó máa difficult fún èèyàn láti sọ pé èèyàn fẹ́ fún anybody lówó. I will do my findings by the special grace of God. Màá mọ àwọn tó ṣiṣẹ́. Okay, sir. Ó ti yẹ. Thank you, sir. Please but má máa fi phone lẹ́mi káàkiri mọ́. Tí bá ti wà okay I will call you but tó bá máa call mi jẹ́ kó jẹ́ once in a while please. Yes, sir. Ẹ ṣe gbọ́ sá. Ẹ má máa ti bá tó ń pè yín lórí ẹ̀sà bó ṣe rí lára mi. Okay, no problem.
ṣé o fẹ́ kí làálàá wọn bí ẹ nínú ọgbà ọjà sásán lẹ́nu ni ìwọ ni Desmond tí wọ́n sọ pé o wà ní ṣe sociology àbí sociology ṣé gíga ẹ ló gún ẹ ni ṣé o mọ̀ mi o mọ̀ mi ìwọ wá dé láti fẹ́ tẹ òfin àbí tẹrù tèmi mọ́lẹ̀ nínú ọgbà yìí èmi ràn wọ́n ẹ̀mẹ́wàá mi lọ sí abúlé kan kọ́ lọ kó ìṣàkọlẹ̀ wa wọ́n wá dé wọ́n sọ pé ẹnìkan sọ pé òun lọ́lọ́dẹ ìlú pé wọ́n ni àbò fẹ́ kú ní kékeré ni èmi bá ẹ sọ̀rọ̀ ìwọ wèrè sọ pé wọ́n understand torí pé mo ń dá ẹ sí fún ìdí kan ṣọmọ tó ń jẹ́ wù mí. mo mọ òun nìkan. báwo ló ṣe mọ. omi tí mo mọ ọ̀rẹ́ girlfriend mi. kí ló wà láàrin wa àti Wùmí. Ifá ló so wá pọ̀. ayé Ifá yẹn ò ní dá. Set the salon. Ifá ló so yín pọ̀. ikú máa pa Ifá yẹn ni. èmi àti ẹ̀mí ẹ̀ lájọ lọ́rọ̀ èmi àti láìfù ẹ̀ lájọ ní business kan ṣe wọ́n wá padà sí oko yẹn kó lọ sọ fún wọn pé o ṣe ọlọ́dẹ mọ́ tí o bá fẹ́ kú ní kékeré. sọ pé o ti gbọ́. mi mọ nǹkan tí mo ṣe mo kàn náà kọ ìyẹn láti tẹ̀lé yín débi ni kí ni nǹkan tó rí lè ṣẹlẹ̀ gan. With special request látọ̀dọ̀ kábíyèsí ní DPO fún gbẹ̀mí àti colleague mi dédé ká lè wá ṣe proper investigation lórí whoever tó bá ń threaten live yín so adẹ̀ni ní àwọn question méjì sí mẹ́ta kan láti bí yín léèrè so mi ní mind láti kẹ́ dá wa lóhùn dáadáa. ok. ẹ jọ̀ọ́ ńkú ẹ jọ̀ọ́ ṣé ní ẹnìkan tẹ̀yìn àti ẹ̀ ti jọ jà tẹ́lẹ̀ tàbí tẹ́ ní gbólóhùn asọ̀ láàrin ẹ̀yin méjèèjì tó lè fa àwọn nǹkan báyìí náà. ó wà ṣọtí ẹyin ó wà Don ní orúkọ ẹni tí mò ń sọ yìí àti àwọn group ẹ ti mọ àwọn boys rádaràda tó bá wà nínú campuses káàkiri ṣọtí ẹyin àwọn ni àwọn gangan ni ṣọtí ẹyin sìn mi ò mọ nǹkan tẹ́bi àti ẹjọ́ dà papọ̀ mi ò mọ nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú èmi àti ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní threatening ayé mi ọjọ́ kan ló kàn pè mí òun àtàwọn guys ló bá jẹ́ kí n mọ̀ pé mi ò gbọ́dọ̀ súnmọ́ Wùnmí mọ́ mi ò gbọ́dọ̀ dọ́dọ̀ Wùnmí mọ́ mi ò gbọ́dọ̀ bá rìn mọ́ kí ló dé ẹni tí mo love ẹni tí mo fẹ́ ẹni tó wù mí láyé mi ó dẹ̀ ní kí n má dọ́dọ̀ ẹ̀ mọ́ kí ló pa wá àti ẹ̀ pọ̀ ìgbà tí mo kúrò ń bẹ̀ mo rí Wùnmí mo béèrè lọ́wọ́ Wùnmí pé wá kí ló pa ìwà àti ẹni ẹ̀ pọ̀ Wùnmí ló wọ̀n mọ́ rí ó láwọn boys rà dáadáa ẹ̀ ni láti ìgbà ẹ̀ ni ó lọ́kàn mi ò ti balẹ̀ nínú school ó ní mo ti ń wò tí mo máa ń wẹ̀yìn ó ní mo ti ń rìn tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wẹ̀yìn o ibi tẹ́ ti rí mi yẹn ibi tẹ́ ti bá mi yẹn tójú tì yẹ làpárò fi ríran ni mo fi jókòó mẹ́. ẹ jọ̀ọ́ kí ni full name Don yẹn jọ. Ẹniọlá Ọláòṣèbí kan ni everybody ló mọ̀ nínú school. Ẹniọlá Ọláòṣèbí kan. and department wo ló wà sá. engineering ló wà tí ò serious ládùúgbò ẹrù tó wà lórí ẹ̀yẹn kò serious ara engineering ló wà. ẹ jọ̀ọ́ level ló wà. 400 level lájọ wa. ẹ ṣe gan sa tábà tún ní any question tá fẹ́ bí léèrè we let you know. ẹ wo tó kù yẹn kan Ọpẹ́yẹmí lórúkọ ẹ. Ọpẹ́yẹmí. yes àmọ́ wà very sure pé Ọpẹ́yẹmí yẹn gangan ló máa rán Don wá bá mi. torí èèyàn burúkú ni èèyàn tí ò dá ní tẹ̀yìn àtọ́pẹ́yẹmí bá ríra yín ní ọjọ́ kan ṣoṣo tí ẹ bá careful oh my god tí wọ́n bá kanlẹ̀kùn yín láàrin òru lọ́jọ́ kejì Ọpẹ́yẹmí ló rán yàn wá bẹ́ẹ̀ ni ibi tó burú dé nìyẹn student bí ẹgbẹ́ tiwa báyìí náà ni o àmọ́ ìrísí ẹ̀tẹ̀ bá wò bí àjẹ́ ni. Ọpẹ́yẹmí ẹ jọ̀ọ́ ṣe lè fún wa ní full name Ọpẹ́yẹmí yẹn. Ọpẹ́yẹmí Ìjàdùọlá ló ń jẹ́ accounting ló wà lára àwọn student tí wọn ò lè graduate ní school yìí ni torí kò lọ́pọ̀lọpọ̀ ní nǹkan kan tó ti yẹ yín kò ní nǹkan kan tó ń rò èmèrè ni má jẹ́. ẹ jọ̀ọ́ kí ni àjọṣepọ̀ tó wà láàrin méjèèjì. well ẹ mọ̀ pé kò sí ẹ̀dá tó wà láyé tí ò kì í ṣe àṣìṣe tàbí tí ò kì í ṣe ẹsẹ̀ gbé ìgbà tí mo bìlí pé mò ń ṣe àṣìṣe kò yẹ yín sì gba ẹlẹ́mí àti ẹ̀ ń fẹ́ra
bọ̀ ní ìsìnkú sí nǹkan tó fẹ́ pàápọ̀ mọ́ torí pé mi ò mọ orí èèyàn tó jẹ́ ìgbà yẹn mi ò mọ̀ àmọ́ ìgbà tí mo ti mọ̀ mo ti rí i pé ẹni tí èèyàn lè jìnnà sí pátápátá ni please ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ṣẹ́rí àti Ọpẹ́yẹmí àti Don ẹ mú àwọn méjèèjì báyìí ẹ make sure kẹ́ ẹ mú àwọn méjèèjì ó lágbára o especially Ọpẹ́yẹmí yẹn ejò ní bóyá wọ́n máa yí yín sọ̀tún yí yín sósì ní bóyá wọ́n máa yí yín rèé. All right, kò sí problem a máa ṣiṣẹ́ wa dáadáa. ṣe gan mo dúpẹ́ ẹ jọ̀ọ́ thank you ẹ jọ̀ọ́ orúkọ yẹn lẹ́ẹ̀kan sí. Detective Rọ́mọkẹ́. ṣẹ́rí detective tẹ̀ ń sọ yẹn ẹ bá mi yọ sẹ́gbẹ́ kan tẹ́ bá ti dọ́dọ̀ wọn kò yẹ yín sí wọn ò ní tètè jẹ́wọ́ fún yín o tó ti ẹ jọ̀ọ́ tó lọ lọ́ọ̀ ẹ kàn yọ sẹ́gbẹ́ kan ẹ sọ pé orúkọ yín Rọ́mọkẹ́ forúkọ dáàdì yín sí ó tán. Ó dáa kò sí problem. thank you. Okay, this is detective Olúwafẹ́mi. ó náà mo sọ ń sin ẹ̀yin náà yọ detective kúrò ń bẹ́ẹ̀ tẹ́ ẹ bá gbébọn dání wọn ò ní bẹ̀rù yín especially Ọpẹ́yẹmí apèèyàn lájẹ ẹlẹ́yìn pera yín detective ẹ lè má rí mọ́. ẹ má wọrí àmọ́ bá ṣe á dùn àwọn. normal please ẹ jọ̀ọ́ ẹ tètè ṣe kíákíá àwọn méjèèjì bá mi kọ́ àwọn méjèèjì mi ò mọ bẹ́ẹ̀ ṣe lè kó wọn láàrin ìrìn sọ́la ẹ jọ̀ọ́ bá jẹ́ kirikiri ò bá jẹ́ níbi ẹ̀ tó bá súnmọ́ tòsí yín ẹ̀ kó wọn lọ kò yẹ yín ẹ má yẹ kán gbẹ́jọ́ wọn rárá for like a year ẹ mímí wà nù ewu ẹjọ́ tó lọ lọ́hùn ẹ jọ̀ọ́ ok later. Ọpẹ́yẹmí àti Don yìí they are the prime suspect here bóyá ká kọ́kọ́ dí ọ̀dọ̀ Ọpẹ́yẹmí ká tó dé ọ́fíìsì. Kò sí wàhálà, let's go to the office. Okay. ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ni Ọpẹ́yẹmí. Yes. My name is Detective Olúwafẹ́mi. My name is Detective Rọ́mọkẹ́ from Island Police Station. Kí ni mo lè ṣe fún yín? Okay, we're just here to invite you to our custody for the proper investigation about the threatening of life of Ọmọọba Adéwùmí and her boyfriend. Madam, ó ṣe nǹkan tó le la wá fún a kò ní fẹ́ kẹ́ wá sí àgọ́ wa a fẹ́ béèrè one or two things lọ́wọ́ yín you know based on nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Desmond àti Adéwùmí tẹ́ mọ̀ pé Ọmọọba you know there's been several attempts on their life so a kò fẹ́ béèrè one or two things kò le rárá. ẹ wá ntí this is not an arrest o it's an invitation kákan bí léèrè àwọn nǹkan tẹ́ bá mọ̀ nípa ẹ̀ àti nǹkan tẹ́ mọ̀ nípa ẹ̀ then ẹ̀dẹ̀ máa bọ̀ ń lé tí. kí n lọ síbo ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ̀dẹ̀ ṣe bíi pé mi ìmọ̀ràn wọn ọlọ́pàá ìyẹn máa débẹ̀ tán ṣe máa kó bọ́ọ̀bọ́ sódù ẹ̀ lọ́wọ́. no not at all ma no kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. nǹkan kan a kò fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín. Okay. ẹ jẹ́ pọ̀ ọ̀rẹ́. ẹ ló Bímpé Bímpé jọ gbà mí àwọn ọlọ́pàá máa lọ wá arrest mi nínú school sí tó ní Adéwùmí pé. Eniola. Call me Don. I can't call you Don because officially you are Eniola. So I'll prefer to call you Eniola. So, Eniola, kí ló mọ̀ nípa attack Desmond? Desmond Elliot. Ta ló fẹ́ attack ọmọ mi? Performance ẹ lórí screen wa para wetin wọ́n attack am. Lásù ló ti jáde economics ló ṣe náà. Ọmọ mi ó wà pa ó dẹ̀ máa yàwó. Ó ti dé happen náà kò sí tó ṣe o. Eniola, mo rò pé bóyá kí n lo ọwọ́ gentleman fún ẹni.
but ò gbọ́wọ́ yẹn wá. Mo fẹ́ kó realize pé before the attack ló ti ń threaten life Desmond lórí Adéwùmí ọmọọba. And àjẹkélànà ọmọ kú lónìí ta ni wọn pàjẹ́ tó kélànà ló pọ̀ mọ́ jẹ. Mo dẹ̀ fẹ́ kó realize àwọn tó wà up against on this case. Like your Vice Chancellor, Inspector General of Police, and Kabiyesi himself. So mo fẹ́ kó mọ gravity of this case. Ẹ wo ìyá. Hierarchy tẹ dárúkọ yẹn ló fẹ́ kí n sọ̀rọ̀. Torí èmi náà ń wò wípé ẹ ti ẹ̀ gbọ́ná. Ẹ ti máa ń ṣe òwe pagọ́ngbà mi. Àjẹkù lánàá ọmọkùnrin ṣé gbogbo àjẹ tó bá ké lánàá ló máa ń pọ̀ mọ́lé nìyí. Mistake tẹ máa ń ṣe nìyẹn mẹ́rin. Tó máa ṣe hierarchy tẹ dárúkọ yẹn maybe I no go talk. So èmi náà ti wá dẹ́yìn tó yẹ pé ó ń jagun pẹ̀lú Kábíyèsí àti Inspector General of Police àti VC. Ọlọ́ àlùbáríkà ni o. Ọlá àlùbáríkà ni. Ṣẹ́rí, may I tell you one thing, ìyá. Me I no attack them o. Èmi kọ́ ni mo attack wọn o. So what happened? Bẹ́ẹ̀mi ṣe wà àbí hustler. One, kwanta kan wà láàárín àwọn ọmọ mi àti Desmond lórí Déwùmí. Òun á ní lànà ní tẹ́nitẹ́ni takisa ń tà tán. Àwọn ọmọ mi ni máa jà fún. Fact. Mo dẹ̀ pè Desmond, mo dẹ̀ sọ fún. Mo dẹ̀ gbèjà àwọn ọmọ mi ó tán. Mo dẹ̀ threaten ní. Nothing. See, mommy, I tell you one thing, I be hustler. Through stress, penury, and anxiety, mo fi wọnú ọgbà. Me, I know book well, but kò sówó. But mo wọnú ọgbà máa wọ àwọn tó bá ṣe iṣu tó lówó gan. Me, I go just sálà. Kí n kò gbà nǹkan kan ni. Mo dẹ̀ fi sustain, mo fi maintain, mo fi tọ́jú ara mi dé level tí mo wáyé. Ṣé mo dẹ̀ wà fún ẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn? Me, I no be bad boy extreme. Gbogbo wọn tí mo dẹ̀ ń gbà nǹkan lọ́wọ́ wọn tí bá náà tí wọ́n sọ pé wọ́n yán fẹ́ attack wọn ni máa dúró tì wọ́n ni. Bó ṣe rí nìyẹn. Ṣé rí tí Desmond àbí Déwùmí bá kú máa pa mí lára. Ìkòkò ọbẹ̀ mi ni wọ́n dẹ̀ pọ̀ lọ bẹ́ẹ̀. As Déwùmí dey serve. Tí Vice Chancellor gan HOD gan bá rí everybody fẹ́ ni. Ọmọ ológun ni mẹ́rin. Ẹni tó bá fẹ́ bẹ́ẹ̀ tí mo bó ṣe máa jẹ́ láàfin. But personally no fit marry am because if I go marry Déwùmí tí bá lọ dọ̀ba èmi máa gbé mo lè wà mí lè lọ bà ló jẹ́. So èmi ò kó yẹ jẹ́ ń tèmi kí sáà máa gba àwọn kan lára wọn. And nothing dey happen for campus wey me don no go know kò sí tó fẹ́ ṣẹlẹ̀ tí mi ò ní mọ̀ mi ì rẹ́ anybody tó kàn ní kúrò wọnú ọgbà yẹn bó fẹ́ dẹ́nìkan lóró àbámi bẹ́ẹ̀ even kan jẹ́ kí wọ́n sọ fact fún yín yàtọ̀ sọ́wọ́n security tó wà lọ́gbà ààbò tí mo fi ń bu ọgbà ó ju ilé táwọn security yẹn tó fi ń bu ọgbà lọ ó ti di ààbò tó máa dálé àwọn security máa yá ni na me dey stand ó yẹ kẹ́ẹ̀rí bó ṣe ń lọ anybody tó bá attend òun fẹ́ pàdé Wùmí àbí Desmond outside the campus ni kò sí inú campus ẹ gbà nǹkan tí mo sọ fún yín tí bá rí anybody tó fẹ́ ṣe gbogbo ẹbí máa kọ́ táṣì rẹ̀ mo threaten for my own good kò sí tí mo fẹ́ ṣe fún wọn ẹjọ́ tètè dá mi lọ́wọ́ bọ́ọ̀sì ń dúró dé mi lórí ta o. Okay, no problem. ẹ wá gbọ́ yìí ẹ gbọ́ nígbà tí wàá pè mí ẹlẹ́fẹ́ interrogate mi ni mi kàwé gan ẹlẹ́ arrest mi ó yàtọ̀ mo fẹ́ máa lọ. Eniola a máa release ẹ bọ̀ ó ní láti kọ àwọn statement kan fún wa tó bá dẹ̀ ti kọ́ tán a máa release ẹ wá máa lọ. ìyẹn ò lé ẹni tí ó bá jẹ̀gbé ló máa kó gbé mi ò jẹ̀gbé mi ní kó gbé. I'll get back to you. Ọpẹ́yẹmí àwa mọ̀ wípé ọ̀rẹ́ ni ìwọ àti Desmond àti Adéwùmí. Àwa náà dẹ̀ wo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta a dẹ̀ fi ọ̀rọ̀ ẹ̀ ṣírò ara wa wò pé tó bá jẹ́ pàwà ní ńkọ́ nǹkan tó ṣe ò dáa ó tó láti bínú but still àwọn òtún nífẹ̀ẹ́ kó ṣínú bí òun làwa ṣe invite ẹ síbí sórí àwa fẹ́ kí o dáwọ́ àrányàn síyàn à ń lépa ẹ̀mí ara wa àwa fẹ́ kó dáwọ́ ẹ̀ àwa fẹ́ kó dá dúró. Mo ní mi ò mọ̀ anything nípa ọ̀rọ̀ yìí and mélòó lè ra wọn tí mo lè handle wọn fún ara mi
mi ní láti lọ máa rán yàn kọ̀ọ̀kan sí wọn máa díù pẹ̀lú wọn fún ara mi. Ọ̀pẹ̀yẹ mi o tó bá dẹ̀ rú dáadáa ni o wàá cooperate pẹ̀lú wa because àwọn tó wà up against kò ń ṣe àwọn tó lè fi gbága pẹ̀lú. First of all kábíyèsí fúnra wọn and again your career is at stake because vice chancellor of your school is involved. Máa ro ọpẹ́ bí mo ṣe ń sọ yìí o sori to crown it all ọ̀gá tiwa is interested in this case so ó máa dùn mọ́ mi nínú kòkòrò cooperate pẹ̀lú asin adé darí ẹ̀ṣẹ̀ díẹ̀ gbogbo èyí tó ti ṣe in the past will let you go. ẹ̀yin ọlọ́pàá dé o ẹ dé kẹ́ máa kó bọ́ọ̀bọ́ síyàn lọ́wọ́ o torí ìgbà tó máa mú mi kúrò ní skul ẹ̀kan ẹnì kan fẹ́ béèrè 1 or 2 question kan lọ́wọ́ mi ni bọ̀ nísìnyẹ ti dé bíbá ẹ fẹ́ máa kó bọ́ọ̀bọ́ sí mi lọ́wọ́ mi ní mi ò mọ ẹnìtẹ̀ nípa ọ̀rọ̀ yìí. a dáǹsì kò ra jẹ́wọ́ kò sọ fún wa nǹkan tẹ́ tó àwọn tó rán sí wọn everybody will go home in one piece adarí ẹ̀ṣẹ̀ díẹ̀ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ kò síjà mọ́. ẹ wo ọ̀gá ọlọ́pàá mi ò ní anything láti sọ̀rọ̀ for now èyí tí mo sọ ẹ náà ti tó ẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ lọ rí lọ́ọ̀yà mi I don't have anything to say again. You're not ready to cooperate with us. We'll let you go. But before then, colleague mi ní láti béèrè 1 or 2 questions lọ́wọ́ ẹ before you leave. So I'll be back. Wọ́n pẹ́ kó tó kú dànù. Ikú wọn sàárà ni. ID Pepe. Hey, according to our investigation, a gbọ́ ipò ti dẹnu ìfẹ́ kọ Déwùmí ọmọọba èyí tó insult ẹ public nínú campus èyí tó lè lè fa kó bínú tàbí káwọn guys ẹ̀ gan kan bínú tí ò bá bínú ló jẹ́ ká invite ẹ wá síbí láti wá bá ẹ ká bẹ́ẹ̀ kó má bínú gbogbo threatening tó ń ṣe yẹn a fẹ́ kó stop ẹ. ṣe ní ọ́fíìsì ẹ̀ gbogbo ọ̀dẹ̀ sọ yìí tí máa sọ pé ó yé mi mo tán ìjẹ ni kò yé mi ṣe is that a crime kéèyàn nífẹ̀ẹ́ obìnrin kéèyàn dẹ̀ nọṣẹ́ ni mo láìkí ọmọ yìí mo dẹ̀ ti bá sọ̀rọ̀ ọ̀rọ̀ dẹ̀ ti ń wọ̀ láàrin mi àti ẹ̀ báwo ni mo ṣe fẹ́ máa ṣàbúrú sí I don't know anything about what you people are saying kàn fẹ́ máa fà mí sínú tí ó sì ni ẹni Desmond kan attack wọn ṣe èmi jẹ́ criminal ni àbí mo já pààyàn àbí mo jọ́ lọ́dẹ ni ọ́fíìsà ẹ wo ní ìbọn kọ́kọ́ pa àkọ́tẹ́ sọ ìkútẹ́ yé mi in fact ó sound so strange sí mi I don't get it. ID o gbọ́ nǹkan tí mo sọ fún ẹ ìwọ lè má bínú but àwọn guys ẹ wọ́n lè má bínú pé báwo ni ṣe fẹ́ tọ́jú guys àwọn mọ́lẹ̀ ló jẹ́ kí n wá bá ẹ sìn kí n bẹ̀ ẹ́ family Déwùmí gan wọ́n ń bẹ̀ ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pé kó má bínú kó forgive ẹ má threaten life ẹ mọ́ Desmond tó ń fẹ́ náà fi sílẹ̀ má threaten life ẹ mọ́. Alábọ̀rùn la máa ń pè ní. Alábọ̀rùn kí ló tó ń lépa ẹ̀mí Déwùmí ọmọọba àti Desmond àfẹ́sọ́nà ẹ̀ ṣé ò lè sọ̀rọ̀ ni. ẹ wo Déwùmí ò ṣe èmi o ọkọ àfẹ́sọ́nà ẹ̀dẹ̀ rí mi àti òní nǹkan kan pọ̀ àwọn ẹni tó ṣẹ̀ ni wọ́n ní pé kí n try láti bá wọn yanjú wọn. àwọn tó ṣẹ̀ ló rán ẹ ń ṣe ok àwọn wo ló rán ẹ ń ṣe. ọlọ́pàá ṣẹ́rí lẹ́yìn ìwọ̀nba tí mo ti sọ yìí mi ì lè sọ nǹkan kan mọ́ àfi tá a bá dáàfin. will you keep quiet? àwọn ló bá sọ̀rọ̀ ṣùgbọ́n ò lè demand anything níbí kó o sọ tó ṣẹlẹ̀ gangan fún mi sìn ẹni tó rán ẹ ń ṣe ìdí tó fi rán ẹ ń ṣe kó o sọ fún mi sìn. ọlọ́pàá ẹ jẹ́ ká dáàfin kí n fojú rí kábíyèsí báyìí
ẹja dàáfin kò sí nǹkan míì. Alábọ̀rùn ó dà pé ó fẹ́ cooperate tó bá dẹ̀ cooperate ìyẹn ló máa mú ẹ jìyà tó fẹ́ jẹ ó ń pariwo ààfin 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 kí ló fẹ́ lọ ṣe láàfin. ẹ wò bí ẹni sọ̀rọ̀ ṣe bọ́mọ Yorùbá nìyí Yorùbá lè ń sọ lẹ́nu yìí náà nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ ẹ jẹ́ ká dáàfin. Will you keep quiet? Kí ló wà lẹ́yìn ẹ̀fà tó jèjì lọ? Kí ló wà bẹ́ẹ̀ tó lè sọ́nsìn? Let me tell you something. Tá bá dé palace tó bá fi lè mess up Alábọ̀rùn máa fi mú ẹ dánrin. Màá jẹ́ kó rí rẹ̀ as a scapegoat. Ṣé o ti gbọ́? Idiot. Wọ́n ń bá ẹ sọ̀rọ̀ ìwọ ń lo agídí. Kó ràn wá lọ́wọ́ káwa ràn ẹ́ lọ́wọ́. Ò ń pariwo pé àfi tó bá dáàfin. Kí ló fẹ́ sọ láàfin tó ò lè sọ fáwa níbí? Ẹ̀wọ̀ ẹni sùúrù ọlọ́pàá mo ti rán kejì yín sí yín náà mo rán wọn sí ìmú níbi kan sọ fún yín pé ẹ ṣáà jẹ́ ká kó omi sí ẹ jẹ́ ká máa lọ sáàfin ẹ mọ gbogbo nǹkan tó kù báyìí nínú ọ̀rọ̀ yìí ẹ mọ. Wo Alábọ̀rùn olùrànlọ́wọ́ làwa jẹ́ fáráàlú o tó bá dẹ̀ ti rẹ́dí àti ràn wá lọ́wọ́ àwa náà ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ gbọ́ gbogbo èyí tó ń pariwo wípé àfi tó bá dáàfin ìjẹ́wọ́ ọmọ nǹkan tí kábíyèsí ní fún wọn bó ṣe mú kábíyèsí ní pé kí wọ́n bẹ́ orí ẹ̀ ìwọ tó fẹ́ sun jẹ ó wá ń fi epo para ó máa da tó bá lè ṣàánú ara ẹ káwa náà lè ṣàánú ẹ but ó rẹ́dí àti ṣàánú ara ẹ kò ń pariwo àfi tó bá dáàfin táwa bá fẹ́ pa ẹni ìgbà tó ń sáré lọ yẹn tá bá ti yìn ẹ́ bọ́ ó máa ti kú dànù ikú ẹ̀ ò wúlò fáwa but àwa fẹ́ get to the root of the matter kó dẹ̀ cooperate but bí mo ṣe ń wo ẹ̀yìn ìbọn tó ti ẹ̀fẹ́ gbẹ̀mí èèyàn ó lójú àánú ni wà á dẹ̀ jẹyàn ẹ̀ṣù bó fẹ́ bó kọ̀ wà á jẹ́wọ́ àwọn tó ràn ẹ́. ká dáàfin ní tètè yìí kò sí wàhálà rárá ṣáà dáàfin gbogbo ìdẹ́ sọ yẹn. A ti mú ọ̀daràn tó ń gbìyànjú láti gbẹ̀mí ọmọ yín Adéwùmí àtọkọ àfẹ́sọ́nà rẹ̀. lórí ẹgbọ́n náà àwọn wo ni ta ló ní tọ̀. Inspector. Inspector. Yes. Kábíyèsí. Kábíyèsí o. Alábọ̀rùn. Alábọ̀rùn. Kábíyèsí. Alábọ̀rùn kí ni mo ṣe fún ẹ? Kábíyèsí ṣé ẹ mú ọ̀daràn yẹn rí ni? Àrí òṣìṣẹ́ inú ààfin bí ni. Ara wa ń bí ni. Abájọ tó fi ń sọ pé òun ò lè wí nǹkan kan tó wò bá dáa. Nǹkan wọ̀ ló o. ń gbọ́ kí ló ń tó ṣẹlẹ̀. Kábíyèsí ẹ bá mi fi orí adé ré ìbora tí èmi àti ọmọ yìí tó gbéṣẹ́ fún mi. ẹ búra. Bẹ́ẹ̀ ni bàbá. ní agbára àwọn àgbààgbà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n tẹ ìlú Ìdó ègún burúkú ò ní ṣe lórí ẹ̀ ìbúra yẹn ò ní ṣe níjàmbá àṣẹ ti kù. mo gbọ́. Kábíyèsí èmi ò mọ̀ pé ṣe kú lọ gbé fún mi. ta ló rán ẹ iṣẹ́. Kábíyèsí àwọn ọ̀tún ni o àwọn ọ̀tún gángan ni àwọn ló ní pé kí n pa ọmọ yín ní pé kí n dẹ̀ máa lépa ọkọ ọmọ yín pé kó má bàa lè fẹ́ ọmọ yín mọ́. Ọ̀tún. Ọ̀tún gbọ́ kí ni mo ṣe fún ẹ. Ọ̀tún òòró bí tèmi àti ẹ ti ń bọ̀ ni. Have you forgotten? Ẹ gbà mí. O mọ value relationship ni. Wo ìgbà tí a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ kó tó di wípé à ń jọba àbá ń joyè. Ọ̀tún. Adékànmí àbó orí mi báyìí. Olóyè Ọ̀tún. ìwà burúkú gbé àgbẹ̀ kájà fún ọ kájà fún mo ti ń wọ àwọn Adékànmí. Ó gbẹ́nu ẹ láti sọ bẹ́ẹ̀ kábíyèsí ẹ wo èmi ò wá tọrọ fún àforíjì yín o ṣé èṣù gan rè èṣù rè gbogbo iṣẹ́ burúkú tó fẹ́ ká máa ṣe òyìnbó lọ́wọ́ láàrin ìlú àtàlábọ̀rùn tó kó wa papọ̀ tó ń fowó burúkú bọ̀ á lọ́wọ́ eléyìí
yìí ni òun gángan lè su ọ̀wá dúró wá pé èmi ni kábíyèsí ẹ máa wò ó ṣé rí ọmọ mi bó ti kú kọ̀ọ̀sẹ̀ yìí kíní búkú yìí o òun náà ló rán wa níṣẹ́ dé dòrúdòrú yìí o. ọtún àgbàlagbà oyè. ọmọọba kí ló dé tó jẹ gbádùn òun kan yọ mí lẹ́nu tí wọ́n yàn mẹ́ta sí mi ó ti fẹ́ pe fóònù mi pa kí n máa bọ̀ láwọn sílẹ̀ ṣé ò sí. ọtún ẹwọn nǹkan tó wà nílẹ̀ yìí. kí ni báàgì. ẹ tu ojú àǹtà. kí ló dé. ẹyẹ máa ń ṣe ẹ wò dáadáa. 10 million naira ló wà bẹ́ẹ̀. 10 million. o fẹ́ ra lẹ̀ ní àbò fẹ́ kọ́lé. ẹ̀yin lè ní ìwé ṣùgbọ́n ẹ máa bá mi ṣiṣẹ́ kékeré kan. o fẹ́ kí n ṣiṣẹ́ kan lọ ṣe gbélé wa fún mi. irú iṣẹ́ wo ni. ọ̀tún ẹ máa bá ń wá èèyàn. kí n wá àwọn èèyàn mélòó ni mo fẹ́ bá. èèyàn kan péré. èèyàn ẹyọ kan péré. 10 million naira. Tálẹ̀ èèyàn gan-an tálẹ̀. kí tó lè sọ fún yín ẹ láti búra fún mi. kò tó lè sọ yẹn náà wà láìtàláì gbogbo ẹni tó bá jẹ lórí 10 million máa wà ọlọ́ọ̀bá ògùn gbọ́ máa wà. ẹni sọ̀rọ̀. orin ẹgbà ọ̀tún ẹbúra kí fi lè búra ní bẹ́ẹ̀ wo tí n bá bẹ́ẹ̀ wá ẹni tó ní kí n bẹ́ẹ̀ wá gbogbo ọmọ márùn-ún tó bí kan kú dànù. ó yá talẹ̀ ni ọ̀hún gan-an. àdéhùn nìkan náà ọmọ ẹ̀gbọ́n mi. àdéhùn ọmọ kábíyèsí tí ò sí láàfin. ṣé ti bá di ọba ìlú yìí ṣé kò dùn mọ́ yín ni. dúró olóò fẹ́ jọba ògbówó wá òun wá déwùmí kí ló kàn wá àtàdéwùmí kí ló kàn wá àtọba kí ló gbà kó yé mi. ọ̀tún ẹ̀yin sọmọ kéré mọ́ ọ fẹ́ kẹ́ bá mi yanjú àdéhùn mi. bẹ́ẹ̀ ni. èmi ò fẹ́ owó ẹ̀ o. ọ̀tún. yanjú àdéhùn mi ọmọba. bẹ́ẹ̀ ni. èmi ò pààyàn kí ló dé ṣé owó apààyàn ló ti wá gbé fún mi tó ní kí n wá gbowó. àti múndẹ. ìbúra wèrè wo lẹ́kùn ṣé mi gbowó lọ́wọ́ ẹ̀ ni ó gba owó ẹ̀ kó rí burúkú dànù sọ́hún èmi jẹ́ mo dá apààyàn lójú ẹ̀ bó tó bá fẹ́ pa ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ibùn kó wú ẹ̀ kó fẹ́ pa ẹ̀gbọ́n ẹ̀ fúnra rẹ̀ lọ dáyọjú fúnra rẹ̀ ó dẹ̀ lọ́wọ́ àwọn alágbàpá kí ló kàn tẹ̀lé pẹ̀lú pé ó fẹ́ pọmọ ẹ̀gbọ́n ẹ̀ owó orí burúkú olùgbò adékànmí jẹ́ kó rí owó pé o jẹ́ kó rí owó pé má kó bá mi o. ọ̀tún. ó dẹ̀ ọkọ rẹ̀ kábíyèsí ni mí. ọ̀tún. bàbá yóò mọ ọ́n fi kó ṣeré. ẹjọ bọdà kó tó ẹjọ bọdà ẹ̀gbọ́n mi kó tó rí báyìí kó tó ọ̀ràn yín lẹ pé èèyàn kan bọ̀ wá gbowó iléèwé kó tó kú. bó tilẹ̀ ń kó kéré mọ́ orí yín ò pé o wọ́n kúrí lé yín ni ṣíṣe wọ́n tó bá kúrí lé yín èèyàn méjì ó fọ̀sán lé o kú ẹ̀ ń béèrè owó handout orí yín ti dàrú. owó onírú owó oníyọ̀ tó lórí Martin kó fún mi. àbàyẹ̀wò school àbàyẹ̀wò handout wo sórí ìwọ ń tiẹ̀ kí ni nǹkan tó rò pa lè ṣe sọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò lé o ó lé. ó lé lóòótọ́ o mọ ohun tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí obìnrin ìwọ o mọ̀ pé ẹ̀yin obìnrin ẹnu ohun tó dùn lẹ́nu gan tí mọ́mí wọn àbí dáàdi wọn bá ti dé ìwọ tó bá ti ń bọ̀ báyìí ọmọ ará bàbá ìyá ẹ̀pẹ̀lẹ́ mà ẹ káàbọ̀ mà bọ̀dá wálé àti bọ̀dá dèjì ni àwọn ni bọ̀dá lùkùmọ̀ sọ pé wọ́n gàn wọ́n ná tó bá ti sọ fún wọn kò sí ohun tó fẹ́ ṣe sí wọ́n máa fi ẹlẹ̀ ó tán. èmi lẹnu tèmi gbó láti sọ pé kí bàbá wọn dé òkè níyà bọ̀dá lùkùmọ̀ sọ pé o ẹ wo ètò ẹ̀mú kó tó ṣẹlẹ̀ ẹ ní sùúrù jáde kí n sọ̀rọ̀ ẹ fi mí sílẹ̀ bí bàbá wọn bá dé mi ò lè sọ tó mọ̀ ẹ́kẹ́ nìkan dé kó a máa mú ẹran lára mi kó máa já pàtìpàtì ara mélòó náà ló wà níbẹ̀ kó wá jẹ́ ọ̀nà rẹ̀ tán mélòó mo ṣètò ẹ̀yàn tó lẹ́kẹ̀ẹ́ máa sọ mí lẹ́nu mi ẹ̀ fi lè sọ ẹni tí bí ṣe wà. bẹ́ẹ̀ kọ́ ṣíṣe òṣòrí ó lọ sí hospital rí ni tí dókítà bá fẹ́ túfọ̀ fẹ́ni tí àwọn ẹbí ẹ̀ kú ó máa sún sẹ́yìn báyìí àṣẹ báyìí
ẹ wo àti lucy wo wà wá sún sẹ́yìn tó bá máa tó fọ ẹ fún wọn ọ̀fọ̀ yẹn á lè dùn dáadáa lẹ́nu ẹ tó bá dẹ̀ ti sọ tán ó tán gígí ẹ̀jẹ̀ bá wo. hello ẹ wo mo ti wo bẹ́ẹ̀ máa tó débẹ̀ sísìn ṣe ti gbọ́ mò ń bọ̀ sí i ẹ wo bọ̀dá ló fún ọ ẹ má bínú ṣe ti gbọ́ ṣe rí ara boyfriend mi ò yá ó yẹ kí n ti wà ń bẹ̀ láti àárọ̀. ó wà fẹ́ fi wálé báyìí. ẹ má bínú tó ṣẹlẹ̀ ṣe rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn máa pa yín sí máa pa yín sí. boyfriend ẹ má yà wọ́n situation tá a wà yìí. ilé tó ń lọ ìyẹn ìdè ń wò ó ṣe ní kí n kú sọ ṣé bí wọ́n nílà káyọ̀ ń béèrè owó skul. àwọn olóṣì gbogbo ilẹ̀kùn lélẹ̀ bí ẹ. kí ló dé jẹ́ sí gbogbo ilẹ̀kùn lélẹ̀ báyìí. Mr. Lugu. kò sí nǹkan kan. àwọn wòlé. ọ̀rẹ́ ilé ìkọ́ ni wọ́n. kí làwọn ọ̀rẹ́ ìṣe ń lẹ̀ mí. wọ́n ń sùn. ókè wọ́n ti mọ tí yó. ẹ mọ́ mọ́ kan tí màá ṣe fún wa. ọmọ tí yóò sà. ọmọ tí kí wá ló dé. ṣe rí bọ̀dá ẹ̀ olú lè ṣàlàyé. ń gbọ́ Lukman kí ló dé. dádì orí bàbá yìí ti dàrú o ọ̀nà torí ẹ̀ bá dàrú ni kó máa sọ fún mi pé kí n sọ fún yín pé àwọn ọmọ yín méjèèjì pé wọ́n àwọn ọmọ yín méjèèjì pé iná gbé wọn wọ́n dẹ̀ kú. jẹ́ wí oríṣiríṣi ìsọ nìyẹn. Yéwálé mo dáná. Adéjì yíyeyeye Adékànmí àgbà tó fi náà ọmọ jó mi. Adékànmí ríhu tàtún ni hello wọ́n yá Adéjì Déjọkẹ́ ní mo tún ni hospital mo bá mo ká ẹgbà ní. nẹ́tíwọ̀kì ò tún lọ mọ́ àfi kí ni wọ́n á fẹ́ ṣe báyìí wọ́n ti ń pẹ́ náà. bàbá ọ̀tún ẹ ti dé. bàbá kí ló dé ẹgbẹ́ ẹ ti pẹ́. bàbá nìkan tó ṣẹlẹ̀ lé ní ilé wa. kí ló tún dé. ọmọ láńlọ́ọ̀dù mi olóòbùrúkú láńlọ́ọ̀dù yẹn náà ọmọ ló gbá mi létí torí owó òṣòwò èlò mo jẹ́ tó ń gbá mi létí ṣé mo ní mo ní sọ ni iye sọ ọmọ olóòbùrúkú sí kànga nìyẹn. o sọ ọmọ láńlọ́ọ̀dù ẹ sínú kànga. àbí gbẹ̀yìn nìkan ṣàgbàlagbà. ṣé kànga ò ṣáàjì. àpèjì púpọ̀ kò lè ju bíi 30, 40, 50 feet lọ. ṣé wọ́n ṣàtìrí yọ. bí ṣe ń bọ̀ wá tí mo kanjú bí ṣe ń bọ̀ mo tán yọ nǹkan bí òkú òjò òkú bóyá aṣọ lọ́wọ́ àríjọ bóyá òun ni mo ṣàmọ̀ṣà ẹ jẹ́ ká sọ ẹ tó wà láyé ara mi kàn yà bọ̀ tèmi ni. sórí jafọ mo ti sọ fún yín ẹ máa take nǹkan easy anyway ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ n tí mo pè yín fún ó yàtọ̀ sí yẹn gédégédé n tí mo pè yín fún sì ni pé mo ní ìdíkẹ́ sáré bá mi yanjú iṣẹ́ kékeré kan ni kákan snuff ọmọ kékeré kan dànù ni obìnrin wá ni iṣẹ́ obìnrin ni obìnrin kan ní ẹyọ kan dẹ̀ ni. bàbá ẹ má sọ pé torí pé ó jẹ́ obìnrin kẹfì dí owó wa kú o ẹ̀mí ò ju ẹ̀mí o. mo mọ̀ pé ó lè bóye kan náà dé màá sanwó fún yín ju bó ṣe yẹ kẹ́ ẹ gbowó lọ ok ẹ imagine tí n bá fún wọn ní 500,000 tí mo fún wọn ní 500,000 ṣé ẹ ní ṣiṣẹ́ ìfún mi. 500,000 half a million naira. fẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ẹ̀yàn kọ̀ọ̀kan ìyàtọ̀ sí mi lọ́fẹ́ pa. mo sọ fún yàrá lẹ́yìn ọkàn pé. wọ́n kan 500. ojú bẹ́ẹ̀ lọ. ajá wọn gbà yẹn ti ṣe iṣẹ́ nìyẹn. so màá fún yín ní dátà ẹ nìyẹn tẹ ẹ máa fi débẹ̀ ìlú tó ń gbé nǹkan ọ̀la ni mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ yìí o màá fún yín lówó kí n tó kúrò níbí nsìn ọ̀la lẹ bá lọ ṣiṣẹ́ yẹn fún mi àdírẹ́sì ilé ẹ̀ fọ́tò ẹ̀ gbogbo ẹ̀ pé Adéwùmí ọmọ alẹ́ bí oṣù kan náà ni òun lẹ máa bá mi yanjú ọ̀la dẹ̀ ni. tó ti yẹ ẹ wo ẹjọ tí bá ní gbọ́ yín alẹ́ bí oṣù kan tèmi mọ́ ń lu yìí ọba àlóyìn ni. ṣèbí mi náà lọ tún ìlú yìí ọ̀rẹ́ mi dẹ̀ ní kábíyèsí ọmọ ẹ̀ ní ọmọ ẹ̀ là ń sọ yìí kò kàn gbé ìlú yìí ni. àgbàdo tẹ̀ ń sọ̀rọ̀ owó lẹ́ẹ̀kan mo ti ń imagine ládùúgbò mi máa jubilate ibẹ̀ tó gba Champions League ni. ọmọ alẹ́ bí oṣù lẹ́ni ká lọ pa kálọ́pọ̀ ọmọ ọba lọ́ba tó jẹ́ pé ogun tí yẹn la fẹ́ sọ ni tó bá sọ̀rọ̀ báyìí lásán pẹ̀lú àṣeyàn máa gbẹ́kú lórí ìdúró ni ṣé táwọn ọmọ òpó tó wà láàfin ẹ
ẹ wò ó la pé ẹ jẹ́ olóyè kábíyèsí kan àbí ráìtì kan tẹ̀ ń pera ṣé tí bá fún yín ní ráìtì gbogbo mú yín máa ṣí pọ̀ ní gbogbo wa ráìm papọ̀ ọ̀tún àti ráìtì. àbá ẹ fọ́ nìkan o ọba amúnimóògùn. ẹ wá ṣé ẹ fẹ́ kí n fi owó kun ni obìnrin ẹyọ kan pé lásán ló ń bà yín lẹ́rù láti bàbá yìí ẹ help me èmi náà fẹ́ achieve nǹkan kan bẹ̀ ni mi ò dẹ̀ fẹ́ wá bí iná ẹ̀yin náà ẹ wò mo ò fẹ́ wá. ọ̀gbẹ́ni ẹ wò yàbọ̀ gbà mí. òdi àṣẹ́gun ni ẹ kò sí. automatic. ẹ dúró náà ó dẹ̀ wá káyọ̀ kí màá fowó sí i. irú kí leléyìí o. màá dèrò ara mi pa náà ni iṣẹ́ àti kọ́ mi lọ́rùn báyìí mo dẹ̀ gbọ́dọ̀ ṣe é lọ́ má jẹ́ ká burú wọlé káyàn mọ́lé o bá ti má búra o. Sùmọ́nù ayé mi Sùmọ́nù olórí olórí Sùmọ́nù iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ o. olórí jọ iṣẹ́ ti tán. ẹ jọ ẹ mẹ́ta mo pè é o. mo ń ṣiṣẹ́ inú ilé ni. gbogbo lẹ́bi gbogbo ìdọ̀tí àwọn èèyàn nǹkan. wọ́n wà nílé. kí lẹ́yìn ṣe. wọ́n ṣiṣẹ́ inú ilé ni. wọ́n ṣe lọ́pọ̀ wá káyọ̀ wá lọ́pọ̀ wá rà kẹ́kẹ́. lọ́lọ́lọ́ kí ẹ gbogbo ṣìkìrì nìyẹn àgbọ̀n mi tó bí lórí ọ̀pẹ. ẹ̀yin dá. lórí. àwọn èèyàn kọ̀ ẹ̀dá. wọ́n ti lọ. ẹ wo gbogbo lẹ mo lérò bóyá ẹ gbá yàrá ìyàwó ọba o. a ti gbà. ẹ ti gbá yàrá. bẹ́ẹ̀. àfihàn nínú àfikún ẹ ti gbà. gbogbo ẹ̀ la ti gbà. sẹni lọ́sẹ̀ tá a wà ní. ó máa yàtọ̀ sí ìtẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ tẹ̀ní òjò tàná ò dẹ̀ jọ tẹ̀ní ṣẹ́ni iṣẹ́ ọ̀sẹ̀ yìí la máa kú ya pélé àmọ̀kẹ́ ẹ̀sùn ọ̀bí ẹ̀sùn ẹ wò lọ́sẹ̀ yìí ọdún olórí lè máa lọ túnṣe ẹ̀gbọ́n tí mo wí mi ìfẹ́ jà mi ìfẹ́ kankan lọ́sẹ̀ tá a wà yìí ọdún olórí nìkan ìkẹ́túnṣe ìbéèrè wa mi ò sí. ṣe rájọ kẹtẹ bá ti ní ká ṣiṣẹ́ kò kí ń ṣiṣẹ́ ó máa ń ṣèmẹ́lẹ̀ ní. irọ́ ni irọ́ ló ń pa irọ́ ti ba ti tẹ̀ jẹ́ onírò òṣì irọ́ ni tá bá ti ní ká ṣiṣẹ́ bá ọkùnrin lọ́wọ́ máa fẹ́ yín mọ́. ta ló ń bá fẹ́ yín. Sùmẹ́nù. Sùmọ́nù ó gbọ́kùnrin náà. má dáná. ẹ máa lọ sí lọ́sẹ̀ yìí kò ní rí bẹ́ẹ̀ rárá. Àkìlápá ìyá ẹgbẹ́ ẹ̀sùn ẹ wò lọ́sẹ̀ ilé ìta wáyé ààfin gangan lẹ́yìn méjèèjì ó ti ṣiṣẹ́ gbogbo ààfin lẹ́ túnṣe tí ó gbé tí bá wọnú ààfin báyìí tí bá gbé eyín mi sára ògiri báyìí kó funfun ni o ṣe lọ́rọ̀. olórí ọ̀rọ̀ wà tèmi fẹ́ sọ mi ò lérò pé ó yẹ kẹ́ tún pè mí àti Akínlápá pọ̀ lọ́sẹ̀ gbogbo gbàtẹ́ bá ti pín wa pọ̀ bí kákínlápá máa fọ́ tẹ̀mí láyà àbí kó máa fọ́ tẹ̀mí lára. Akínlápá ó ti bẹ̀rẹ̀. irọ́ ni ìyá gbígbẹ ni. àwọn èèyàn mẹ́ta ti fẹjọ́ rẹ̀ sùn ó gbọ́ wọ́n lè máa ń yọjú bàbá táwọn bá ń wẹ̀ ṣùgbọ́n pé bàbá ní ọ̀nì lẹ́kùlé tí wọ́n bá fẹjú ẹ̀ sùn mí ṣe màá dé mú ẹ màá dé dùsẹ̀ gbọ́ ò lọ nìyẹn ọ̀kú níyà àbáwọn bàbá ẹ kò sí nìyẹn ẹwọlé àfi ní o Sùmọ́nù ṣẹlẹ̀ yìí méjèèjì iṣẹ́ tí yóò le gbogbo ọkọ̀ tó bá ti wọ ààfin láti èyí àti ti bàbá ní o àti tolórí ní o àti tàwọn olóyè ní o àti tàlejò ní o ẹ máa fọ̀ tónítóní lọ́sẹ̀ yìí. ṣé àti òun náà. ọwọ́
orí ẹ̀ burú ni. olórí ìgbà tí mo rí pé ó nílẹ̀ ni. ó nílẹ̀ ọ̀dà mélòó mò ń pín yín. méjì. kí wàá tiẹ̀ tí ń ṣe fẹ́ di mẹ́ta. ilé ń gajò nírè lọ ilé ẹ fẹ́ gajò nírè lọ kòbòkòbò sọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa. àti ọ̀lẹ̀ ṣiṣẹ́ kí ló dé? ó ti máa ń jà jù àpọ̀ kékeré báyà kan máa jà náà kò yẹ kí bẹ́ẹ̀ ṣiṣẹ́ á fi gbogbo ẹ̀ sílẹ̀ fún ìgbìmọ̀ ṣe. láì fún mi. èyí tó ṣe ń sìn nǹkan mo pínṣẹ́ méjì ká pínṣẹ́ mọ́tò ní kí n pín mẹ́ta rán ó yẹ mo tẹ̀lé ẹ kẹjọ lọ́mọ pọ̀ ẹ kúrò yín wọlé. Dèmi péré wọ́n mi ọ̀tọ̀ láyé tiẹ̀ tí wọ́n mi ò gbá léwu ọ̀tọ̀ láyé tiẹ̀ o wo ìgbádùn ló wà o nínú ààfin ìgbádùn tiẹ̀ o kò sí wàhálà lọ́rùn ẹ o ṣòro owó oṣù mi lóṣù yìí tí bá ti gbà lọ́wọ́ bàbá ìwọ ni mo kó fún. bó ṣe sọ lóṣù tó kọjá náà nìyẹn tó ló máa kówó oṣù tó kọjá fún mi àti mọ̀ bí tóṣù yìí ṣe máa jẹ́. wípé o ti pè mí lórúkọ nìyẹn o. ṣebí wọn lo ṣàgbàdo mọ́ọ̀dì tó da láwàdà fẹ́ tì í. wo tí ẹ pè mí lórúkọ tó bá ti wù ẹ́ tí oṣù tó kọjá yẹn mo fi ọgbọ́n òṣèlè rí ara ìyá mi ò yá ni o àyá mi lára ò yá mi ìdèlè ní tìyá mi bá wo mo ṣe kówó oṣù mi mo kó lọ sílé tóṣù yìí ara ìyá mi ti yá kò sẹ́ni tára rẹ̀ ò já mọ́ lé wa báyìí gbogbo wa lára wa já báyìí. ṣó dẹ lójú. ó dà mí lójú bàjẹ́ jẹ̀bù jáwé ló yàrá ìyá mi ni o. alábọ̀rùn. ọ̀tún ẹ̀dága. alábọ̀rùn mọ̀ á dẹ̀bù gan lọ́wọ́ lóòótọ́ inú ìgbádùn ló wà mo rí pé òun gbádùn kò á àṣẹṣẹ gbọ́dọ̀ mọ́ béèrè mọ́ ìgbádùn ló wà káre. orúkọ rẹ iná ẹ̀ dáa. ẹṣẹ tẹ ẹ lọ ẹṣẹ gbogbo bẹ̀rẹ̀ ni ẹ o gbogbo. ẹ wo ká mọ̀ fi ọ̀rọ̀ ọlẹ̀ sọ̀rọ̀ mo rí pé bàbá ò sí nílé mo ní kí n wá rí ọ wá sórí ẹni tí ó bá pẹ̀ gan àjànàkú ní ó pé mo rí kinní kan fìrí mẹ́rin lẹ́ẹ̀kan bàbá rérin káwọ́kú sọ pé arérin sórí gbogbo bó ti ń ṣe láàfin gbogbo ẹ̀ làwa ń rí o. agbára wà. ó rí rojú iṣẹ́ kódà mo lè sọ pé o ti lè ṣiṣẹ́ jù gbogbo bó ti lákíkanjú sí bó ti máa ń ṣiṣẹ́ bó máa ń ṣe jáfáfá ṣiṣẹ́ gbogbo bó ṣe ń ṣe alákòóso inú ọgbà o èèyàn ò lè rí dọ̀tí kan nú ààfin bẹ́ẹ̀ ló ń tọ́jú àwọn olórí bẹ́ẹ̀ ló ń tọ́jú àwọn ìjòyè bẹ́ẹ̀ ló sì ń jẹ́ kí gbogbo àwọn àlejò kínú wọn ó dùn tí wọ́n bá wá sáàfin ó ń dùn mọ́ wa nù ó. àyànwó gbóògùn. orí òde jẹ́ ó rẹ̀ ọ́. ẹ ṣe. o mọ tí mo wá rí ń bẹ̀ ṣó mọ̀ kí bọ́ọ̀ ti ń ṣiṣẹ́ yìí tó bá jẹ́ pé láwọn gun bòmíì ló ti ń ṣe báyìí irú bó ti ṣe ń ṣe láti yọ ọdún tó ti wà láàfin ìwọ náà ó ti máa gun mọ́tò bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ó ti máa gun ọkọ̀ kódà gan o lè ti nílé tiẹ̀ lórí bẹ́ẹ̀ ni. bàbá ṣé ẹ bá mi rí ṣe nìkan. sórí àǹfààní kan ló wá yọ ọ́ lẹ̀ báyìí tó jẹ́ pé ìwọ náà lè fi rí nǹkan tó dáa kan mú dání wọ́n bẹ̀ ọ́ ń ṣe kékeré kan ni ó sì ṣe fún mi lówó bá dé wàláì tó o bá ṣe kíá ìwọ náà ti dẹ̀ ti ń gun mọ́tò tó o bá gun mọ́tò tán ó tún máa gbé 3 bedroom flat. 3 bedroom flat. bẹ́ẹ̀ ni mo sọ fún kékeré wá nìyí o sórí iṣẹ́ kan mo fẹ́ bẹ̀ ọ́ iṣẹ́ náà kì í ṣiṣẹ́ tá a lè máa jọ máa sọnù àfin bí torí bàbá lè dé ńgbàkigbà. olè àlùkò wa ó ti ṣe àṣẹ. báyìí ni o mọ tí ó ṣẹlẹ̀ màá fẹ́ kó o gbé tiẹ̀ wá báyìí. sórí tó bá di ọjọ́rọ̀ bí kábíyèsí bá ti jẹun tán bí aago 6 àbí wọ́n ti máa jẹun kò jẹ́ kí kò sọ wọn kó o pè mí sórí aago ṣe bó ṣàmọ́ nọ́mbà aago pè mí sórí aago kó wá bá mi bí tí mo dárúkọ fún ọ bọ́ bá ti bọ̀ kó o pè mí. gbọ́ bébì tó ń wọlé mọ́ mọ́ sọ pé wàá pé mo wá o mo tún orí ọ̀nà tó jẹ́ ó dìrọ̀lẹ́ jẹ́ ó dìrọ̀lẹ́. débi pé bọ́sáyé nìyẹn. alábọ́rú ẹ ló yọ̀ fún. débi pé o bọ́sáyé owó dé.
Kí ló máa ń ṣe bàbá olóyè ọ̀tún yìí náà? Mo ti pè yín pé mo ti débí. Mo tún pè yín sí ẹ̀dẹ̀ kọ́ ti fún wọn létí. Mo fẹ́ kẹ́ má kó bá mi o. Alábọ̀rù kí ló dé a ti sọ̀rọ̀ tó ń pè mí orí pé mò ń pa ni. Ẹ ti pẹ́ jù. Mi ò kò lè má rí bẹ́ẹ̀ mo láti ṣàwọn ètò yẹn kó pé báwo ni. Ẹ jẹ́ ká sọ pa. Tí bàbá wà láàfin. Wo má jẹ́ ká fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ pápá ni mo fẹ́ kó jẹ́ ká ṣe ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan yẹn torí ọ̀rọ̀ kékeré ni ṣùgbọ́n ó nípọn ó dẹ̀ wúwo gan o tó àmọ́ position mi sí kábíyèsí apart from pé mo jẹ́ olóyè ó mọ̀ pé ọ̀rẹ́ àtijọ́ ni wá so nítorí ìdí èyí ohun tá a fẹ́ ṣe àti kábíyèsí àtàrà àlú kankan ò gbọ́dọ̀ gbọ́ a gbọ́dọ̀ fi ṣe awo ni wíwo lẹ́nu awo wo láàrin ìwọ àtèmi nìkan. Ṣé mo máa yọ owó? Mo ló máa gba fúláàtì ó máa ra mọ́tò jẹ́ ká ọkọ̀ ṣe ìbúra kan. Torí olúgbòhùn kékeré torí lọ́wọ́ mi ìntẹ́mi àti ẹ bá ṣe tá a sọ tá a agree lónìí wọn ò gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹni kankan. Ká ọwọ́ ẹ̀ òsì báyìí wá wàá fi kọ́ tèmi ìmùlẹ̀ ńlá ni ẹni tí wọ́n bá gbọ́ lẹ́nu ẹ̀ nínú àwa méjèèjì ohun burúkú a máa rí lo burúkú ohun burújà máa rí lo ohun burújà ní o tó tiẹ̀ ti wá ní intention lọ́kàn ẹ̀ láti sọ ó kọ́ ogun lé àwọn ìkan péré nìyẹn nú ẹ̀ ó ní kọ́ bá kọ́ ogun lé ní wo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní láàrin èmi ọ̀tún àti wọ́ Alábọ̀rùn ó dáwọ́ ó dìmúlẹ̀ gbogbo ohun tá a bá sọ lónìí tá a bá gbàgbọ́ pé a ó jọ ṣe papọ̀ lónìí ó dìmúlẹ̀ o. Ó dìmúlẹ̀. Ya fàwọn kan kí n rí bákan yẹn kan fàwọn kan kí n rí bákan yẹn kan bó ló ti rí ó ta lẹ́nu bẹ́ẹ̀ ni ó dìmúlẹ̀ ó dìmúlẹ̀ sórí iṣẹ́ tó wà bẹ́ẹ̀ ní ìsìn máa wá sọ fún ẹ. Sẹ́rí wọ́n ti bọ̀rọ̀ tó wáyé ya iṣẹ́ ló kú báyìí. A farabalẹ̀ ṣàlàyé fún ẹ. Ṣé o ti gbọ́ rí pé kábíyèsí ní ọmọ kan? A máa ń gbọ́ àyè. Ọmọ obìnrin ni Adéwùmí lórúkọ ẹ̀ ìlú òdì kejì sí wa ń bì ni a mọ̀ pé ó ń gbé báyìí àwa ti mọ ibi tó ń gbé ṣùgbọ́n wíwà láyé ọmọ yìí ó ń pagidínà àwọn nǹkan kan àwọn ètò kan. Ṣé o mọ àbúrò kan ṣoṣo tí kábíyèsí ní? Adékànmí ó ti gbé àjàgà iṣẹ́ yìí ó ti gbé kọ́ mi lọ́rùn níṣẹ́ ló wu Adékànmí láti jọba níṣẹ́ ni àṣẹ ìlú yìí sọ wípé ọmọ tí kábíyèsí bá bí láròlé ọkùnrin ní ó jọba ṣùgbọ́n tí kábíyèsí ò bá fi ọkùnrin ṣàrólé tó bá jóbìnrin ọkọ ọmọ bẹ́ẹ̀ ni yóò jẹ ọba láti lè la ọ̀nà sílẹ̀ fún Adékànmí láti jẹ ọba yìí ní tìpátìkùkù ló ṣe fi kọ́ mi lọ́rùn ó sì ti mú mi ṣe múlẹ̀ ó ti mú mi búra kí n tó mọ̀ pé irú iṣẹ́ burúkú báyìí ló fẹ́ gbé fún mi ó ní àfi ká yanjú ọmọ ọba kúrò lọ́nà kọ́nà ó lè là fóun tààrà láti jọba. Ọmọ kábíyèsí Adéwùmí ni. Mo gbà ṣàyẹ. Wo bí ni mo gbà táriwo bá pọ̀ jù àwọn tó wà lẹ́yìn ìwọ̀n bọ̀ wá o kí ló dé. Olóyè ọ̀tún. Kí ló dé. Ọmọ kábíyèsí. Ó ti yí o ní o lè mọ́gbẹ̀gẹ̀ o lè yín lọ́rùn. Kò kú. Wo tí o mọ̀ pé a ti búra ìmúlẹ̀ ti wà láàrin wa o iṣẹ́ ìdí ṣíṣe ni o tó bá jẹ́ sí sọ̀rọ̀ owó ló ń sọ ní bí mo ṣe ń bẹ̀ẹ̀ sọ̀rọ̀ yìí 100,000 mo ti àrẹ́jì fẹ́ kó kàn fi wọ mọ́tò lọ ṣiṣẹ́ yẹn kó o dé torí nígbà tó bá parí iṣẹ́ ìtàn inú ayé ọjà lu owó bí ìgbà téèyàn já lu omi òkun ni àní kó o mú yẹn dání náà ìlú tòsí ẹgbẹ́ wa ń bí níbẹ̀ kó o kàn wọbẹ̀ àdírẹ́sì ti wà lọ́wọ́ ẹ̀ kó o wọlé kó o yanjú iṣẹ́ ni kò yẹ já lọ ọmọ kábíyèsí já lọ wọ́n tẹ̀kẹ́ wò bá ọ. Ẹ ṣàánú mi ọ̀rọ̀ ọmọ mo ṣe ẹ̀yin náà ṣáà rí pọ̀rọ̀ ọmọ mo ṣe ẹ ṣàánú fún mi kábíyèsí. Mo rí lóòótọ́ wípé ọ̀rọ̀ ọmọ ló ṣe
àbọ̀ ń toró mọṣẹ́ kọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà ni. Wo mi o, ọ̀rọ̀ ọmọ ló ṣe lóòótọ́ èmi dáríjì ẹ o. Mo dáríjì ẹ pátápátá. Àmọ́ òyìṣọ́ rẹ tí mo lè fi ọkàn tẹ̀. Mi ò lè fọkàn tán ẹ mọ́. Àjọṣepọ̀ wa kò lè rọrùn, kò lè rọgbọ. Wo mi náà, ọ̀tún. Kí ni mo rí tí wà lọ́rùn ẹ yìí? Kábíyèsí, ilẹ̀kẹ̀ ní ń bẹ lọ́rùn mi. Ilẹ̀kẹ̀ ni ìyọ́nà yẹ̀ wò. Kọ́mù síbi. Ẹ múlẹ̀. Kí n túbọ̀ tọwọ́ náà. Adékànlé ká dáa fún ọ. Adékànlé sóríire o. Torí bí o bá mi ní o sọ mí sí kólóńgbó. Mi ní kankan fi ẹ́ ṣe mọ́ o lè máa lọ tí àwọn agbófinró tó bá ti yànda ẹ̀. Alábọ̀rùn, ó jọ pé o ò rántí ìtàn ìgbésí ayé ẹ̀ mọ́. Ẹrú ni wọ́n kó bàbá ẹ̀ délẹ̀ yìí. Èmi ni mo ní kán yànda ẹ̀ kán jẹ́ kó o máa ṣiṣẹ́ nínú àgbàlá. Èyí tó fẹ́ fi san fún mi rè ó wá ní wọ́n ń rí ìbúra lórí ẹ̀. Ìbúra wo ló ń rí lórí ẹ̀? Mi ò bá ẹ lẹ́jọ́. Ọwọ́ agbófinró ló wà. Àmọ́ kí ni mo tiẹ̀ wá ń bá yín sọ? Ẹni abínibí ń kọ́ ẹni tó jẹ́jẹ́ tèmi ń kọ́ Adékànmí. Kábíyèsí, èṣù ló lò mí ẹjọ́. Èṣù ló lò ẹ́. Ní agbára Elédùà àti ìwọ fúnra ẹ àtọmọ tó bí àtọmọmọ àtọmọmọ àtọmọmọmọmọmọ ẹ kò sí tó máa gorí ìtẹ́ ìlú tó tọ́kìlẹ̀ àdásá. Ó sì dúró sí ìbẹ̀rù sí ẹ kó wọn lọ ẹ kó wọn dára yín. Kábíyèsí. Ayé tó fún. Ayé máa ṣòro. Èèyàn ṣòro. Ayé ń lé ta lóòótọ́ kábíyèsí. Àwọn tí mo gbẹ́kẹ̀lé àwọn náà ṣe báyìí dà mí tó.